months. Èmi personally mo lọ ṣiṣẹ́ nínú estate àwọn Funke Akindele ni, kì í ṣiṣẹ́ Funke Akindele ni mo lọ ṣe. She was talking about me, she was talking about my children and every other thing. Funke Akindele ní ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, ẹ jẹ́ kí n help yín pẹ̀lú 500,000. Funke Akindele gave me 500,000. Ọ̀rọ̀ tí mo sọ yá ti tó how many years? A ti tó bí 5 years. You understand what I'm saying? We are just discussing. Me, tọrọ owó lọ́wọ́ mi ṣe anything. She gave me 500. Ẹ̀yin tèmi Ronke Oshodi òkè ó tún jáde wá sọ̀rọ̀ nípa Funke Akindele bí Funke Akindele bí ó ṣe help rẹ̀ tí ó ra generator fún ní ṣọ́ọ̀bù rẹ̀ o. Àwọn ọ̀rọ̀ tí arábìnrin yìí tí ó sọ nípa Funke Akindele nìyí. Ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ tí ó kù, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arábìnrin Ronke Oshodi òkè tí ó ní láti sọ fún gbogbo wa. 100,000. Lẹ́yìn yẹn, generator tí mo fi ṣiṣẹ́ ní shop mi tẹ́lẹ̀ kí n tó strong. Generator shop mi tẹ́lẹ̀ Funke Akindele ló rà fún mi. You understand what I'm saying? So I'm just saying this pé Funke Akindele is a very nice person. Ìgbà tí ilé Pa James tí ilé wọn wó, Funke Akindele ó níye tó fún Pa James. You understand? Ìgbà tí mo dẹ̀ strong tí mo rù, Funke Akindele lọ́kọ́ pè mí pé àǹtí Ronke kí ló ṣe ní ẹ ti rù jù. Mo ní kó má worry pé mo diet ni, because I know the kind of person she is. Funke Akindele is a very nice person. She's strict. Funke Akindele is very strict. Ó dẹ̀ burú. Ṣé nǹkan tí mo sọ ti yé yín? Pẹ̀lú gbogbo nǹkan tó ní yẹn, pẹ̀lú gbogbo empire yẹn, kò lè ṣaláì má burú, kò lè ṣaláì má strict. Torí tí ò bá burú, tí ò bá strict, wọ́n máa bá nǹkan tó ní yẹn jẹ́. You understand what I'm saying? But tí Funke Akindele bá bínú sí yín, tó bá wọ̀ pé òun ṣe nǹkan tó wrong, kò ní pé 30 minutes, she will come back and say sorry. You understand what I'm saying? That's what I know about her. For me, èmi o, nǹkan tí mo mọ̀ pa Funke Akindele ni mo sọ yìí. So èmi ò rò pé ni mo sọ, mi ò rò pé Funke Akindele lè gbọ́ pé colleague ẹ̀ tó máa ń pèsè iṣẹ́ ó ní problem kí Funke